Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. Ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé gbogbo ọmọ Yorùbá. Yorùbá nation náà ṣì ni o. Bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. A ti gba orílẹ̀-èdè Yorùbá tán. Gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ, àṣírí ni mo fẹ́ gé fún yín báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àṣé ìdí tí Yorùbá nation tá à ń sọ̀rọ̀ yìí, àṣé ìdí tí wọ́n ṣe ń fàágùn, àṣé ìdí tí orílẹ̀-èdè Yorùbá, àṣé ìdí tí ó fi dàbí pé àti lè rí gbà. Àṣé àwọn ọba kankan ní ilẹ̀ Yorùbá àwọn ló wà ń díẹ̀ o. Bẹ́ẹ̀ ni àwọn ọba kankan bẹ́ẹ̀ ni ní ilẹ̀ Yorùbá àwọn ló wà ń dí wípé kí orílẹ̀-èdè Yorùbá kó má di gbígbà. Àwọn kan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti jáde láìpẹ́ tí wọ́n ń béèrè wípé kí ló dé tó fi jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá yìí àti gbà ó kàn ń lera, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú bí a ṣe pariwo títí wípé 100 ọdún tó yẹ kán lò tó ti pé láti 2014. A lẹ́tọ̀ọ́ láti sọ pé kí o a fẹ́ pínyà, a lẹ́tọ̀ọ́ láti sọ wípé kí o a fẹ́ máa lọ wa. Kí ló wá dé, kí ló ń fàágùn, kí ló ṣẹlẹ̀ gangan náà? Àṣírí wọn ti tú o. Kábíyèsí Elédùmarè. Àṣírí àwọn ọ̀tá, àwọn ìka ènìyàn tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó di gbígbà, àwọn tí wọ́n ń takò, àṣírí wọn ti tú. Ẹ mọ̀ pé àwọn ọba kan wà tó jẹ́ wípé àwọn ọba tá à ń sọ̀rọ̀ yìí ó jẹ́ wípé wọn ò fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó di gbígbà. Wọ́n nídìí, àṣírí ìdí náà dẹ̀ tú tó fi jẹ́ wípé àwọn ọba yìí wọ́n ń gbojú, wọ́n ń gbẹ̀yìn, wọ́n ń wá bí wọ́n ṣe ṣáà máa dàrú, tán ń da gbogbo ẹ̀rú, tán tún gbéra, tán tún gbìmọ̀ pọ̀ láti dé ọ̀dọ̀ àwọn àjọ United Nations lọ sọ fún wọn pé àwọn ò tíì ṣetán àti kúrò nínú wọn Nàìjíríà. Ṣẹ́yìn náà ríṣẹ́, ta ló rán wọn iṣẹ́? Lẹ́yìn tí gbogbo ọmọ Yorùbá ti pariwo jáde wípé olóyè Sunday Igboho àti Professor Banji Akintoye nìkan ni olórí ta ní, àwọn nìkan ni representative wa. Èwo wá ni kí àwọn ọba kankan kan máa gbójú, kan máa gbẹ̀yìn nítorí pé wọ́n rí táṣẹ́rẹ́ gbà lọ́wọ́ ìjọba. Ṣẹ́yìn náà rí bó ṣe ń lọ torí táṣẹ́rẹ́ tó ń rí gbà. Àṣírí wọn tú o. Ní báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe ń sọ̀rọ̀ báyìí, àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọ Yorùbá gidi wọ́n ti jáde tán, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọn èpè. Wọ́n wọn èpè fún àwọn ọba yìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n. Àṣírí wọn máa tó tú, a máa tó tún máa pe orúkọ wọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn ò ní dárúkọ ọba kankan lákòókò wọ̀ tá a wà yìí, ṣùgbọ́n a máa tó dárúkọ wọn. Orúkọ wọn ò ní bò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mídíà ni wọ́n ti jáde síta o, tí wọ́n ti ń pariwo síta. A gbọ́dọ̀ jọ péjọpọ̀ ká pariwo wọn síta tó fi máa kan àwọn àjọ United Nations. Lọ́wọ́lọ́wọ́ báyìí a ti jẹ́ kí àwọn àjọ United Nations kan mọ̀ wípé olóyè Sunday Igboho àti Professor Banji Akintoye àwọn nìkan ni representative wa, àwọn nìkan ni aṣojú wa tó jẹ́ wípé tí nǹkan kan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ lórí Yorùbá nation tá à ń pariwo ẹ̀, àwọn gangan ni wọ́n ní ẹ̀tọ́ láti sọ pé báyìí ló ń ṣẹlẹ̀, nǹkan tá a fẹ́ rèé. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba yìí, lára àwọn ìròyìn tó dé bá wa báyìí ni wípé lára àwọn ọba yìí, bẹ́ẹ̀ ni lára wọn ni àṣírí wọn ti tú báyìí, tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá pàápàá jùlọ rally tó ń bọ̀ lọ́nà yìí kó ṣeé ṣe, wọ́n fẹ́ kó bọ́ sí rárá. Tẹ́ bá gbọ́ láìpẹ́ yìí ni a bẹ̀rẹ̀ sí ní pariwo pé àwọn kan wọ́n ti lọ pàdé àpòpọ̀ láti bá àwọn United Nations láti bá wọn jíròrò lórí rally. Wọ́n ṣà ń wá ọ̀nà
tí wọ́n fi máa mú rally tó ń bọ̀ lọ́nà yìí tán fi máa mú balẹ̀ ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ ìdí tí gbogbo wọn fi ń ṣe léyìí àṣírí yẹn ti wá tú sí wa lọ́wọ́ báyìí lára àwọn ọba tí à ń dárúkọ wọn yìí tá à ń sọ ń pa wọn yìí àti ìdárúkọ wọn tá à ń sọ ń pa wọn yìí ìdí tí wọ́n fi ń ṣe gbogbo wàhálà tí wọ́n fi ń ṣe gbogbo ìkà tí wọ́n ń ṣe ni wípé wọ́n fẹ́ kí mi wàá mọ ìdí tí wọ́n fi ń ronú bẹ́ẹ̀ yẹn wọ́n ti wò pé tí a bá gba orílẹ̀-èdè Yorùbá pé tá a bá gba Yorùbá nation pé báwọn ṣe wà yẹn àwọn ò ní lè ní ẹnu tí Yorùbá nation bá ti dúró tán wọ́n ti believe pé ipò ọba yẹn máa bọ́ lọ́wọ́ wọn àwọn máa padà sí square one but wọn ò dẹ̀ wá mọ̀ ni nítorí pé orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè tó lágbára ni bẹ́ẹ̀ ni tó dẹ̀ tóbi dáadáa tó máa gba oríṣiríṣi àwọn èèyàn ìwọ tó bá mọ̀ pé o fẹ́ jọba tí orílẹ̀-èdè Yorùbá ọ̀ tó jẹ́ ọba tá ti mọ̀ pé òun ṣe gidi àbí ìwọ ọba tó ń ṣe dáadáa èwo wá ni pé kí wọ́n wá já ẹ kulẹ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ nìyẹn ní báyìí wọ́n ti rora wọn pín pé tí wọ́n bá gba orílẹ̀-èdè Yorùbá yìí tán pé ipò ọba táwọn wà ó máa bọ́ lọ́wọ́ àwọn ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ nú wọn wọ́n jáde tán pé kàkà kéku má jẹ sìsẹ́ pé àwọn máa fi ṣàwàdà ni ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn nítorí pé àṣírí wọn ti tú lẹ́yìn táṣírí wọn ti tú kí ló tún kù àfi kélédùn àgbà wá Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o ẹ̀yin ọmọ Yorùbá bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ Yorùbá ti jáde tán wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo síta pé olórí ta ní ojú olóyè Sunday Igboho àti Professor Banji Akintoye àwọn ni representative wa àwọn gangan ni wọ́n tọ́ láti jáde fún wa àwọn ni gangan ni aṣojú gbogbo ọmọ Yorùbá tí ọba kan bá jáde tó bá ta felefele kí lè máa gbé gbogbo wọn ni bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ Yorùbá ti pariwo wọn síta Ọlọ́run ti jù wọ́n lọ ní tí àṣírí wọn ti tú yìí ìkà làwọn arábí yìí o ìkà ní gbogbo wọn kí ló dé àṣé tòótọ́ ni àwọn àgbà sọ wípé kòkòrò tí ń jẹ̀fọ́ pé ìdí ẹ̀fọ́ ló wà so àwọn arábí gangan wọn pẹ̀lú àwọn tí wọ́n ń fìyà jẹ wá ní orílẹ̀-èdè yìí láwọn tó yẹ pé ká máa wò pé ọba níyìn o ká máa tẹríba ká máa dúró ká máa expect nǹkan gidi tó máa jáde látọwọ́ wọn ká máa wò pé òkè àwọn arábí àwọn ni wọ́n máa gbà wá àṣé àwọn gangan náà ń ṣe wá. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ kí olúkálùkù máa pariwo pé olóyè Sunday Igboho àti Professor Banji Akintoye nìkan ni olórí tá a mọ̀ àwọn dẹ̀ ni aṣojú gidi tá a ní àfi kí Elédùmarè gbà wá àníri jù báyìí lọ lórí eléyìí gbogbo ọmọ Yorùbá a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ̀ ẹni tó bá ní a máa bọ̀ òun là ní débá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.